ti bẹ̀ sí ìran ó ti di wòlíì kí wọ́n sọ fún ìmí tó bá ti ké ó ti di wòlíì mo máa ń sọ bó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ó jẹ́ wòlíì ó máa wá mọ̀mọ́ bó jẹ́ aláfààní ẹ̀ wá wá mọ̀mọ́ bó jẹ́ babaláwo máa wá mọ̀mọ́ bó jẹ́ babaláwo aláàrẹ ní ẹnu kí wọ́n wá mọ̀mọ́. Ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. A tún ti dé lórí ìkànnì Pavilion TV lónìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Faleyimu àwọn la gbé wá sórí ìkànnì yìí lónìí. Wọ́n rí pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ owó ẹ̀ yẹn wọ́n tún tó bá sọ fún òní kó sílẹ̀ kì í ṣe gbogbo wòlíì aríran ni wòlíì tó tọ́ torí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ yẹn ni àwọn wòlíì aríran nǹkan tó fi ń líbù nìyẹn ayé àtijọ́ òjíṣẹ́ Ọlọ́run kì í ní ọ̀rọ̀ kò sọ̀rọ̀ ríṣẹ́ Olúwa tó bá kéwu dáadáa ẹnikẹ́ni tó bá tiẹ̀ jẹ́ wòlíì gan ó nílò láti kọ́ ìmọ̀ kún ìmọ̀ tó bá ka Bíbélì dáadáa wà ní pé kò sí nǹkan bẹ́ẹ̀ àti babaláwo àti àwọn oníṣègùn tí ẹ̀yin bá dẹ̀ dá fa ẹni tó bá mú fa dáadáa wọn kì í jókòó ti fa. Nítorí ìdí èyí torí nígbà tó bá kí fa lọ títí nǹkan tó ní kó ló gbàgbọ́ wa owó àgbò ló máa mú. òun náà gbọ́dọ̀ kọ́ ìmọ̀ kún ìmọ̀. nígbà tó owó àgbò ló máa kàn ní tó ìgbà wọn bá ti mọ fa kì í sí ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ṣé wọ́n lè fi 30 years kọ́ fa. à ń padà bọ̀. ẹ̀wọ̀n náà kọ́ fa lọ́dún kan wọn náà ti di fa níbo ni wọ́n mọ̀ ń bẹ̀ tó bá jẹ́ àkìkọ́ díẹ̀ tó bá mọ̀ kí tó bá kì í títí tí a lọ gbé ìyẹ́ díẹ̀. bẹ́ẹ̀ ni ayé àtijọ́ kì í ṣe pé tálẹ́kà nísìnyí jẹ́ tálẹ́kà lè rúbọ lẹ́nu babaláwo ló bá jẹ́ àtijọ́ bá dé wọn bá kì wọ́n ní kó lọ wá tí olùwọ́n ní kó lọ wá àwọn ẹyẹ ẹdìyẹ wá òun ló máa fi survive tí ó lówó àgbo 60,000 kò sí babaláwo kan àwọn tó ń lọ ń dáfá kọ́ ti tutù fún Nàìjíríà tí ó rí changes tọ́ba náà ti tutù ewé kó tí wọ́n ayé sọ pé mo fẹ́ sọ fún ti fọ́ọ̀kan tó ń dá ayé àtijọ́ gbà táwọn akéde tá bá fẹ́ tó babaláwo àdéhùn àfọwọ́ sí ẹnu àṣepè fún eléyìí tó bá jẹ́ babaláwo gidi àdéhùn wọn ni wàá pa wá dán wò nísìnyí tó bá fẹ́ ṣe tẹ́ẹ̀sì ẹ̀ ń sìn yé lọ́wọ́ owó tuntun kó ṣàdúrà sí kó gbé sí kíní babaláwo tàbálàfà tó ń tẹ yẹpẹ á ní kó kọ́wọ́ fàgbẹ́rún òde ayé ọ̀dà ọkú o á ní kó kọ́wọ́ fàjẹrun owó tuntun owó tó rí yẹn ni ló máa fi sọ̀rọ̀ fún ẹ. àdúrà wa gbà kò sóòótọ́ wọn farabalẹ̀ iṣẹ́ Olúwa náà wọn farabalẹ̀ ẹlòmíì tó bá ti bẹ̀ sí ìran ó ti di wòlíì kí wọ́n sọ fún ìmí tó bá ti ké ó ti di wòlíì mo máa ń sọ bó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ó jẹ́ wòlíì ó máa wá mọ̀mọ́ bó jẹ́ aláfààní ẹ̀ wá wá mọ̀mọ́ bó jẹ́ babaláwo máa wá mọ̀mọ́ bó jẹ́ babaláwo aláàrẹ ní ẹnu kí wọ́n wá mọ̀mọ́. wọ́n kọ́ mọ̀ sí ni wọ́n jura wọn lọ bẹ́ẹ̀ wọ́n wá gbogbo ẹ̀ àbí ètùtù náà ó ní wọ́n fi mọ̀. àmọ́ yanran dáadáa. so bó ṣe rí ni. ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn látẹnu ìránṣẹ́ Ọlọ́run fúnra wọn bí wọ́n ṣe yànnàná ọ̀rọ̀ wípé ẹnikẹ́ni tó bá pe ara rẹ̀ ní wòlíì gan ó nílò ìmọ̀ síwájú àti síwájú sí i. ẹ wò ó ẹ máa fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.